Àbáyẹmí ti jáde o. Lálọ́ mi ti dé. Àbáyẹmí ti wá ìgbà àdùn ẹ̀ka mi ló wà ní. Jáde. Lálọ́ mi ti dé. Ọ́ọ̀dì tó ti jáde. Àbáyẹmí ti. Ìwé ẹ̀ka mi ló wà ní. Ẹ ti wà lẹ́yìn ìdílé mi jẹ́. Àbáyẹmí kọjá ní Àbáyẹmí ti. Mọ́ kí mi sọ̀gbọ́n, mọ́ kí mi. Lálọ́ mi ti dé. Mọ́ kí mi mẹ́ẹ̀ẹ́dọ́rẹ́ kìkì. Lálọ́ mi ti dé. Ìlú àmì ti dé. Orin ni bá mi. Àwọn rè èèyàn rè ni ẹbí jẹ́ kẹjá sa. Ibi báyìí ló ń gbé. Lágbára náà ti máa tó kọ́ oṣù ìgbẹ́ náà kọ́dún méjì nínú wa. Yóò rántí mi. Mi ò dá yín mọ̀. Ìwọ gbọ́dọ̀ rántí torí wọ́n ṣe mí lóore. Òun máa gbàgbé torí kò lóore lára. Yẹ́yẹ́ ìṣòro téèyàn bá ń ṣoore kó máa ṣoore o. Ìṣèkáṣeká náà kó máa ṣèká o. Méjèèjì ló lè sàn. Bẹ́ẹ̀ ni báyìí. Méjèèjì ló lè sàn. Ọdún mélòó lọ jẹ? Wọ́n ti jẹ ọdún kan lọ ti jẹ. Ìbínú tí mo gbé bọ̀ yóò lè dá o. Ṣùgbọ́n nítorí ìyà sílé. Ìjọ́ tí mo pàdé yín pé kẹ́ fún mi lówó kì í fún mọ́tò lọ àpapá pé mo rí iṣẹ́ ń bẹ̀. Rántí? Èmi ni. Ìyàwó ẹ̀ ló fẹ́ yọ ẹ báyìí. Torí ká ní mo lè kálá tó sọ́jú tó rọ́jú ko. Tó rẹ́rìn-ín jọ yẹn ìyàwó ẹ̀ náà ṣe ó yẹ kí ní kọ́ tiẹ̀ dáná sun yín mọ́ lórí. Mo máa ń sọ fún ẹ wọ́n mọ̀ mo máa ń sọ fún ẹ gbogbo ṣèkàṣèkà ló lẹ́sàn-án ọjọ́ tí mo bá ń ṣe ló lẹ́sàn-án tí mo rí pé mo ti gbà ilẹ̀ báyìí bàbá mi ẹ ṣojú àánú wò wá. Wo kí á lè kà ọdún mélòó ló jẹ? Àti mo sọ lẹ́ẹ̀kan ní ọdún kan àbọ̀. Nítorí ọmọbìnrin kò fún ọ lọ́dún méjì. Bá mi ọdún ẹsẹ̀ iṣẹ́ kan tí mo fún ọ lọ́dún méjì. Ìyá àkótọ́ pẹ́. Ilé tẹ̀sí sílẹ̀ ò ní bàjẹ́. Ọ sọ́mọ̀ ò lálọ́ ló pọ́ lọ́dún mọ́ lò. Mo máa ń sọ fún ẹ nǹkan tí mo bá ń ṣe láyé yìí ló lẹ́sùn. Ká ní pé mi ò fún bàbá lówó lọ́jọ́ yẹn lọ́wọ́ ṣe máa dẹ́rù wá síta. Ṣé rántí mi? Mi ò dá yín mọ̀ sá. Action. Àwọn dà. Yanre ẹ káwọ sá. Rántí mi. Mi ò dá yín mọ̀ sá. Yóò ṣoore nílé ayé yìí kó máa ṣoore o. Ṣèkàṣèkà náà kó dẹ̀ máa ṣèkà. Torí ọlá ọmọbìnrin yìí ló fẹ́ jẹ lẹ́yìn ìbàdí. Nítorí ìjọ́ ni mo pàdé ní pé kẹfún mi ní fàkùn.